Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà. Uwe Jòhánù orí kẹjọ náà dénẹ́rì Jésù láyún orí òkè Olífì ọ̀rá ẹdí ọ̀vọ̀ ó dẹ̀yìn wá sí tẹ́ḿpìlì náàárọ̀ kùtùkùtù rí dédé ònìyàn bá sọ́dọ̀ rẹ̀ pé kálẹ̀ náà ti kọ́ mọ́ nẹ́kọ̀ọ́ ọ̀wọ́n akọ̀wé àtọmọ Farisí ọ̀hìn mú ọmọbìnrin ọkàn bá sọ́dọ̀ rẹ̀ ìyẹn ran náà wọ̀ gan ní bóun ti ń ṣe panṣágà náà dẹ́ran dẹ́mu ródo nàgbèdè méjì wọ́n egbiri Jésù ọ̀vọ̀ olùkọ́ni anáwọ̀ gan obìnrin yìí ní bóun ti ń ṣe panṣágà ǹjẹ́ nínú òfin Mósè pàṣẹ rẹ̀ ní ọ̀vọ̀ ìkájú ògbò pa ọ̀nìkanírè bá wù lọkọ wà náà ńra èrì wí sọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ ìran wọn akọ̀wé àtọwọn Farisí wa láti wíri Jésù nínú ète àti dánwò wọn lè rọrọ̀ ẹ̀rùn rẹ̀ dìmú ṣùgbọ́n kí Jésù yìí lóṣù òyìnfú òkà ọwọ́ rẹ̀ òyìnfú máa kọ́ran kọ̀ǹsùlẹ̀ àmọ́ náà dé ọ̀dẹ́m yọnẹrún ọ̀n bírọ̀nà rẹ̀ ọ̀vọ̀ ó ń rí wí sọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ kí Jésù òyìnpalẹ̀ òyìnwé ọ̀vọ̀ ọ̀nìkan nínú mẹ́ rèébà dẹ́sẹ̀ rí jẹ́ka láyẹn náà kò mú ògbò òra lú ọmọbìnrin kí Jésù ìtú lóṣù lẹ́yìn òyìnmúra sí irun rọ̀ nǹkan ńlẹ̀ àmọ́ sànà gbọ̀wé wọ́n ń jalè náà kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àgbà ìtìfú ọ̀nìrè gbẹ̀yìn wọ́n ń yín Jésù nìkan àtọmọbìnrin yìí wọ́n ń yín wọn nu sogoro kí Jésù ìpalẹ̀ òyìnbí ọmọbìnrin náà ọ̀vọ̀ ńra owó ọmọbìnrin yìí àwọn alátakò rẹ̀ ra èso nìkọ́ni rè dá nẹ́bi òyìndáwọn ọ̀vọ̀ èso nìkọ́ni kí Jésù ìwí wọn ọ̀vọ̀ bá gẹ̀lẹ́ rèmi náà dá ẹ nẹ́bi túdà náà máa lọ́ ńlọ rẹ̀ àmọ́ nátùgbà yìí lọ rí ọ̀vọ̀ bẹ́ẹ̀ dẹ́sẹ̀ mọ́. Kí Jésù ìwé wọn ọ̀vọ̀ èmi rí ìmọ̀lẹ̀ ayé ọ̀nìkanírè bá tọ̀ mí lẹ́yìn ènìyàn nínú òkùnkùn ṣùgbọ́n àná ìmọ̀lẹ̀ òye túdánẹ̀ kọ́ wọn Farisí dáná wọn ọ̀vọ̀ kúwọ̀ ń jẹ́rìí ara rẹ̀ túdánẹ̀ olùrọ̀ ọ̀vọ̀ à kí Jésù ìdámọ́nà wọn ọ̀vọ̀ kémi lẹ́m jẹ́rìí ara rẹ̀ mi òdodo díẹ̀ rírí mọ̀ mi jẹ́ túdà ọ̀vọ̀ mo mú bí mo ti va mo dẹ́ mo ró bí mo ń lọ ṣùgbọ́n ẹ̀mẹ́ lé mo bí mo ti va àti ró bí mo ń lọ ẹ̀mẹ́ ń ṣùdàjọ́ nípa tara èmi ń ṣùdàjọ́ oníkọ́ni ṣùgbọ́n kémi bá ṣùdàjọ́ òdodo rúdàjọ́ rẹ̀ mi túdà ọ̀vọ̀ ṣe mi nù kan ṣoṣo ṣùgbọ́n èmi àti bá rí mi rè ràn mí ẹ̀mẹ́ ti ka láàmẹ́ mẹ́kọ́ nínú òfin mẹ́ tọ̀fọ̀ ó ti tọ́ rí ẹ̀rí ònìyàn méjì èmi rán ní rè ń jẹ́rìí ara mi àti ọ̀vọ̀ bàbá rè ràn mí òun jẹ́rìí rè mi pẹ̀lú. ṣùdánẹ́ wọ́n ìdá Jésù nòun ọ̀vọ̀ ibi sí riba rẹ̀ ní kí Jésù ìdáwọ́n nòun fọ ẹ̀mẹ́ mú mi bá dẹ̀rẹ̀ mẹ́dẹ̀mú bá rí mi ibà jẹ́ ọ̀vọ̀ ẹ̀mẹ́ mú mi ẹ̀mẹ́ ibà tí mo bá mi pẹ̀lú. ọmọ ọ̀rọ̀ èrí Jésù wí níbi òṣùra ní bóun ti kọ́ wọn nínú tẹ́ḿpìlì èdè sọ ní kọ́ ní rè lé nàwọ̀ gan ṣùdà ọ̀vọ̀ wákàtí rẹ̀ èsì pé ṣùdánẹ́ kí Jésù ti wí wọn ọ̀vọ̀ ńra ẹ̀mí ń lọ ẹ̀mẹ́dẹ́ máa wá mi rè ṣé gẹ̀dẹ̀rẹ̀ mẹ́ máa kú nínú ẹ̀ṣẹ̀ rún ẹ ibi rẹ̀ níbẹ̀ ń lọ ẹ̀mẹ́ nílé fù bẹ́ẹ̀ ọ̀wọ́n Júù yìí da Jésù nòun ọ̀vọ̀ ṣé sọmọkùnrin ẹ̀dẹ́ máa pa rẹ̀ dán nítorí òun wí ọ̀vọ̀ ibi rẹ̀ òun lọ àbá nílé fù bẹ́ẹ̀ kí Jésù ìdáwọn nòun fọ ẹ̀mẹ́ túsàlẹ̀ wá àmọ́ ẹ̀mí tókè wá ẹ̀mẹ́ jẹ́ táyé ṣùgbọ́n ẹ̀mí ìṣítáyé ṣùdà náà ni mo ṣe gbé rún ẹ ọ̀vọ̀ ẹ̀mẹ́ máa kú nínú ẹ̀ṣẹ̀ rún ẹ nítorí náláì jẹ́ ọ̀vọ̀ sẹ́mẹ̀ gbàgbọ́ fọ èmi rọ̀ǹgà sẹ́ẹ̀ máa kú sínú ẹ̀ṣẹ̀ rún ẹ ṣùdà náà kàn ìdáná òun ọ̀vọ̀ lúwọ́gà kí Jésù ìwírun ọ̀vọ̀ àárín mo ti wírun ẹ látú bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá mo nẹrún bùsànbùsàn láti wírun ẹ àti láti ṣùdàjọ nípa rún ẹ ṣùgbọ́n olóòótọ́ rẹ ni rè rán mi orunkunrun rèmi bá dẹ́gbọ́ látọ̀dọ̀ rẹ wá òun rèmi ń gbé rárá yé èyí ọmọ rè ń gbọ́ ọ̀rọ̀ nẹrún Jésù yìí ọ̀vọ̀ tí bàbá ló ń wírun wọn ṣùdánẹ̀ kí Jésù wírun ọ̀vọ̀ náà dẹ́ bá dẹ́gbọ́ ọmọ ènìyàn kọ̀ sókè náà dé nẹ́rẹ́ tó máa mọ ọ̀vọ̀ èmi rọ̀ǹgà àti fọ èmi dàrúnkunrún ṣe náà yẹ ara mi àmọ́ gẹ́gẹ́ bí bàbá ti kọ́ mi èmi ń wí dédé run rèrun ẹ ọ́nì rè rán mi nu jẹ oródo tì mí eyín èmi nu kànnù túdà ọ̀vọ̀ mò ń ṣètèlé irun rè wù látùgbàdégbà bí Jésù dẹ ti wí dédé ọ̀rọ̀ wọ̀nyí tán ọ̀pọ̀lọpọ̀ ònìyàn lè dẹ gbàgbọ́ náà dénà rí Jésù wírí ọ̀wọ́n Júù rè gbàgbọ́ fọ bẹ́ẹ̀ bá lé rodo nínú ọ̀rọ̀ rè mi náà dénà rẹ̀ lè jẹ́ ọmọ ẹ̀yìn mi lótìtọ́ àti nódodo mi á mú òtítọ́ àdámẹ́nídè asọ́mẹdòmìnira wọ́n ìdá Jésù nòun ọ̀vọ̀ irú ọmọ Abrahamu rà ṣe rè ṣé kẹ̀dẹ̀rẹ̀ àbáṣe ẹrú ẹnu kan ní rìnàyè dídẹ̀ ṣe kí wọ̀gbé ọ̀vọ̀ àbámá dòmìnira bí Jésù ìdáwọn nòun ọ̀vọ̀ lóòótọ́ ni mo wírun ẹ ọ̀nìkanní rè bá ń dẹ́ṣẹ̀ òun rí ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú kẹ̀dẹ̀rẹ̀ ìyẹn ń gbénú ọ̀dẹ̀dẹ̀ títí láéláé ọmọ ọ̀nù kan ṣoṣo rè ń gbénú ọ̀dẹ̀dẹ̀ títí láéláé ṣùdánẹ̀ kí ọmọ bá sọ́mẹ dòmìnira ẹ̀mẹ̀ á dí òmìnira ní tòótọ́ ọmọ ọ̀vọ̀ irú ọmọ Abrahamu rẹ̀ mẹ́ka àmọ́ ẹ̀mẹ̀ ń wá ọ̀nà nẹ́fú má pa mi nítorí ọ̀vọ̀ ọ̀rọ̀ rè mi èèrà yè nínú rẹ̀ ń rè mi tí fojú gan ni nọ́dọ̀ bá rè mi òun rè mi ń wí ẹ̀mẹ̀ náà kẹ̀dẹ̀rẹ̀ ẹ̀ ń ṣe dédé rún rẹ̀ tí gbúrò rẹ̀
látọ̀dọ̀ barumẹ wọ́n da Jésù nòun ọ̀fọ̀ Abrahamu rí bá rí tẹ́ni kí Jésù ìwífọ́ ìbàjẹ́fọ́ ọmọ Abrahamu rẹ̀ mẹ́ka ẹ̀mẹ́ bá ti ṣuṣẹ́ Abrahamu àmọ̀ṣá nísinsìnyí ẹ̀mẹ́ ń wá ọ̀nà láti pa mi èmi ọ̀nìrè mi sóòtì tọrọ mẹ́ ọ̀rìn mo gbúrò rẹ̀ látọ̀dọ̀ Olódùmarè Abrahamu èṣe lọ́kọ̀ rú wà rẹ̀ ń wù ẹ̀mẹ́ ń ṣuṣẹ́ barumẹ náà dé náà rẹ̀ da Jésù nòun ọ̀fọ̀ àbíyá wa ní panṣágà àbànẹ́ bàbá kan òun rí Ọlọ́run Olódùmarè kí Jésù ìwírun ọ̀fọ̀ ìbàjẹ́fọ́ Olódùmarè rí barumẹ ẹ̀mẹ́ bá ti fẹ́ràn rèmi nítorí bọ́ èmi tọ́dọ̀ Olódùmarè jalè wa mo dẹ́ wá bá rèmi dẹ̀ tùdá ara tèmi wa nítorí ọ̀fọ̀ mi rè rán mi nu jẹ dídẹ̀ ṣe kéde mi yé mẹ́ tùdá ọ̀fọ̀ mẹ́ lè gbọ́ ọ̀rọ̀ mi ńlá tí èṣù barun ẹ̀rẹ̀ mẹ́ ṣe kúfẹ̀kúfẹ̀ barun ẹ̀ rẹ̀ dẹ̀ tó fẹ́ ṣe pẹ̀lú apọ́niyàn rọ̀ǹgà láti àtètè kọ́ ṣe wa kéde rodo nínú òtítọ́ tùdá ọ̀fọ̀ èso òtítọ́ nu rẹ̀ náà dé rùn bá ń ṣèkì nínú irun tẹ̀ rùn wí tùdá ọ̀fọ̀ èké rọ̀ǹgà àti barọ́ wọn èké ṣùgbọ́n tùdá ọ̀fọ̀ èmi wí òtítọ́ mẹ́ ẹ̀mẹ́dẹ̀ gbà mí gbọ́ láàláyẹ̀ nu mẹ́ rèétí dá mi nẹ́bi bẹ́ẹ̀mi bá mi wí òtítọ́ kì í ṣe kẹ́mẹ́ gbà mí gbọ́ ọ̀nìkan nírè bá ṣí ti Ọlọ́run Olódùmarè a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè tùdá nẹ́rẹ̀ mẹ́ ṣe gbọ́ nítorí ọ̀fọ̀ mẹ́ẹ̀ ṣí tọ́ Ọlọ́run Olódùmarè bí ọmọ ojú ìdá Jésù nòun ọ̀fọ̀ a ti wí tẹ́lẹ̀rí ọ̀fọ̀ ará Samaria rìwọ́ra àti ọ̀fọ̀ ẹ̀mí èṣù okùnú rẹ̀ bá mú kí Jésù ìdámọ̀ nòun fọ̀ èmi nẹ́mi èṣù nítorí fọ èmi ń bú ọlá bíbáre mi ẹ̀mẹ́kẹ̀ bọ̀ láre mi èmi wá ogun ara tèmi ọ̀nà kan bá rè ń wá rè dẹ́m ṣùdàjọ́ lóòótọ́ ni mo wí mẹ́ ọ̀nìkan ní bá pa ọ̀rọ̀ mi mọ́ ẹni rí ikú láéláé àwọn jù wọn ìwé wọn ọ̀fọ̀ nífà ìgẹlẹ ráwà mọ́ ọ̀fọ̀ ònẹ́mi èṣù ẹ̀mí èṣù kúnú rẹ̀ bá mú Abrahamu okú àti ọmọ wòlíì ṣùgbọ́n wọ́n ń wí ọ̀fọ̀ kọ́nìkan ní bá pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ ẹni tọ́ ikú wò láéláé Jésù wọ́n bù sàn ju Abrahamu bá rẹ ní lọ́dán ọ̀nìrè kú àwọn wòlíì kú lẹ́rọ̀dọ̀ràn kú ọ̀lẹ̀ ń fa rẹ̀ pè ràn bí Jésù ìdáwọn nòun fọ̀ kémi bá mi yín ara mi nógo ògo mi ẹni jẹrunkunrun bá rẹ mi rí ẹni rè mi yẹn mi nógo ọ̀nìrẹ̀ ń wí fọ́ òun rí Ọlọ́run rẹ̀ ṣùgbọ́n ẹ̀mẹ́ mú ṣùgbọ́n èmi mú kémi bá wí ọ̀fọ̀ èmi mọ̀ èmi adí èké bí ti tu mẹ́ ṣùgbọ́n èmi mú mo dẹ́ ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ Abrahamu bá rún mẹ́ ó yọ̀ láti rí ọjọ́ rẹ̀ mi ó dẹ́ rí ó tún náà yọ̀ pẹ̀lú ṣùdánẹ̀ àwọn jù wọn ìwé wọn ọ̀fọ̀ ọjọ́ owó rẹ̀ èyí tó 50 ọdún ó wọ̀ ti rí Abrahamu kí Jésù ìwé wọn ọ̀fọ̀ nóòtọ́ ni mo wí mẹ́ kí Abrahamu tó bá èmi ti wà avúlọ́gán fọwọn ijú ìkí ògbò mọ́lẹ̀ láti sọ́ọ̀lù ṣùgbọ́n Jésù fi ara rẹ̀ pamọ́ kò í dálẹ̀ kúrò ní tẹ́ḿpìlì òun ti ń kọjá láàrin wọn bágẹ̀lẹ́rùn lọ Ọlọ́run Olódùmarè ó bùsí gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká èdè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà.